وبنو أبنائنا وبناتنا بولوي بنون أبناء رجال الأباعد. mo kí àwọn ìyá wa nílé ọba, ẹ̀yin olóríire. إذا رأيت رجلا نعيما فاعلم بأن بجانبه امرأة صالحة. Ànábì ló sọ onítẹ̀ bá rí ọkùnrin nàìmà idha ra'ayta rajulan nàìmà ọkùnrin tó ṣe pé taqallaba fi ni'mati kama sha'a kayfa sha'a, ọkùnrin tí ń yí lọ yíbọ̀ nínú ìdẹ̀kùn bó sì fẹ́, tí ń kọ́lé ó kọ́lé tó ń kọ́ mi tó ń kọ́ mi tó ń kọ́ mi. Ẹ má wulẹ̀ wò, obìnrin gidi ló fẹ́. Obìnrin gidi ló wà lọ́rọ̀, ó wà lẹ́gbẹ̀ẹ́. Lóje ń kí kódà kẹ́ máa kúnlẹ̀ lẹ́mẹ̀wá, kẹ́ máa rọ bàbá lóúnjẹ, kápẹ́lẹ́ finú ba tiẹ̀ jẹ́ ni báyìí ká máa jòkó. Fọ́tò yẹn ò ní jáde. Bí àgbàdo bá dáa tá a bá gbìn sílé àṣálẹ̀ ṣé yóò wù dáadáa ni. Fertilizer bá máa fi ṣe mẹ́kẹ́ fi tẹ́ rí sí jákujàku ní ọmọ sí. Mo tó jẹ́ kọ́kọ́ kí igi tó kí bàbá ilé ọba nù. Gbogbo àsìkáàrù bàbá ilé ọba ẹ̀jí ó bàjẹ́. Ẹ̀yìn ṣe ìdùnnú yan rẹ̀ pé máa ṣe tó bá fẹ́ kò ní dáa fún ọ. Kẹ́ máa rojọ́ wọn káàkiri ilé àwọn àfáà. Ṣé tó bá tóbìnrin míì jẹ́ ó faṣọ yìí ọkọ rẹ̀ ya ni. Ọkọ yín sì jẹ́ ọkùnrin takuntakun. Gidan power. No rubbish. Mo kí yín púpọ̀. Ìkánná àwọn ọkùnrin ìlú òdì kejì lọ́lọ́ fi jẹrẹ sí, àmọ́ tí bá ń lo orí omi ní mọ́ tẹ̀, odò sì gbọ́dọ̀ jìmọ́ lẹ́sẹ̀ nínú kàrámà tọ́lọ̀ ń fún. Wa banu abna'ina بنونا وبنو mo kí yín. أبنائنا يا بنتي. وبناتنا Ẹ jókòó, ẹ jókòó. بنون أبناء رجال الأبائد. Èmi ò sì ní yé máa kí yín tó nígbà tí bàbá alẹ́ ọba bẹ ní full current yanranyanran tí transformer sáná blabla. Ta ni ó gbéná ojú ẹkùn? Ẹ̀dá lọ́dọ̀ ń dá bàbá ilé ọba, ẹ̀dá síri àlì ni. No rubbish. Bá ti dénú tọ́ mú wà ní ìfikùjú rẹ̀. Wọ́n yí sí ọ ti pèpè àkàlẹ̀ ni. Wọ́n ti ṣó kọ́lọ̀ nísìn. Ojú mi náà wò náà fi parẹ̀ rẹ̀ mọ́ pò lórí. بنونا وبنو أبنائنا وبناتنا. Irú yìí ò gbọ́dọ̀ mọ́ sí. Bí ò bá sí, ẹ̀gbọ́n ò jẹ ìsìláàmù jìnnà. Bó lọ wí. بنون أبناء رجال الأبائد. 001 002 003. Three and a half. Kí ló jẹ́ half? Special. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ challenge authority ọkọ̀ yìí ń lóríire yín? Tó bá ní kọ́kọ́ rẹ̀ ó máa ń yàtọ̀ jowú ọmọ rẹ̀ ni ò ní jèrè. Múra dágbọ́ ọkọ rẹ̀ nù, àwòtọ́ ọmọ rẹ̀ ó jogún.
tó bá ń ṣe ilẹ̀ ẹ̀dọ́mọ ni bọ́ọ̀ kú járí iṣẹ́ ọmọ àlójogun ilẹ̀ lásán ni kó ní ó bẹ̀rẹ̀ nípìnlẹ̀ sọ wà lè dàbí ẹni tí wọ́n ti kọ́ fún kó tó dé. ẹ̀yẹ́ tún lọ fi kún ìbẹ́ náà yín ọ̀rọ̀ ti débi kẹ́mú tẹ̀sùbà torí pé ilé tí ń kún ẹ̀yẹ́ dẹ̀ fira yín ṣọ̀kan tẹ́ ẹ bá ti ń sọ tọkọ yín ń ṣe fúnra yín ẹ̀ nílé sọ̀tá àwọn náà nílé sọ̀rọ̀ ẹ̀yìn mọ́ pé ọgbọ́n tó wí ẹlẹ́mi ló ń fẹ́ràn jù kejì náà ẹlẹ́mi náà gbogbo náà ló fẹ́ràn jù ẹ̀sùn mẹ́jọ ara àtàwọn wọ àárín yín tí màá sọ fún ìyàwó mi nìyẹn pé ọlá pé ẹ̀sán náà ní àwọn tó fáìn jù lọ ń bẹ̀gẹ́ lọ́wọ́ báyìí àwọn obìnrin tí ń kán gbalúmọ̀ àti kaṣú lọ́wọ́ tí wọ́n lé àwọn alẹ́ makáko bínabínabína bí tẹ́ ẹ̀ bá ti gbọ́n pa àmọ́ ibi tọ́wọ́ ti tẹ́nu kóró kaṣú nù sọ́ọ̀gbà kóró kaṣú abọ́ kan ìdí kan àfìdíkì àgbàdo ní máa bẹ́ẹ̀ lọ àmọ́ pàdé mi nínú àbà wọ́n fa ìfa àkọọ́lẹ̀ ló takùn wọ́n ibi ẹ bára yín ẹ kú oríire bẹ́ẹ̀ wọkọ̀ wọ́n rìn ní báàgì ìyá ilé kíní kan àgbà kíní kan àárín tí ń kọ́ ìdààmú ọkọ yín lẹ́ ń jẹun ẹgbẹ́ yín ń bẹ lórí tánlẹsẹ̀ nísìn tí wọ́n páàkì ọkọ̀ nínú ìgbẹ́ tí wọ́n kì í fún dáàyè kan tọ́kọ̀ sì bàjẹ́ dírẹ́fà lọ́kọ̀ bàjẹ́ ṣùgbọ́n náà ló gbà lọ́wọ́ kíní wọn ní báyìí níbi àásùn díẹ̀ ò lọ mọ́ ó ti lómi tí ó kì mọ́lẹ̀ lóru nù ẹ wù mí ẹni tí ò bá dé náà rí kì í máa yí bòjì ẹ mẹ̀ntẹ́ ni o ẹ má jẹ́ ọtí òwúlò láì níjà wọ́n fẹ́ da nǹkan rúbílé tí wọ́n ṣe dàrú ni o pàtàkì jùlọ ìyá àgbà gbọ́dọ̀ bá ṣe nílé ní ọjà ìyẹn dúpẹ́ ni ẹni bá fẹ́ lè ní ìyá rẹ̀ la jẹ́ kò sí wàhálà ìwọ lọ́mọ sọ pé kí wàá lọ fẹ́ jẹ láàárọ̀ kọ́ mo ti jẹun tó dùn mo ti lábẹ̀ mo mu gbogbo nǹkan àá síwọ́ fún ni wọ́n náà mú díẹ̀ ẹlòmíràn tó wá mu ó kú wà ń bẹ̀ kànga tí ò lè gbẹ ni. بنونا وبنو أبنائنا وبناتنا. tí mo fi dùn ní pé ẹ jẹ́ kí bàbá ilé ọba wà òkè dùn ní ẹ̀gbin ọlẹ́mì gbóná báǹsì ni ẹ máa ṣe lọ àwọn ọkùnrin máa ṣe bí ọkùnrin ẹ̀yin lẹ́mọ̀ pampa wa kẹ́lẹ̀ jèrè wa tó o bá gbọ́ pọ̀pọ̀ rọra mọ́tò fómi ìkẹ́mọ́ wùrẹ̀ tí ìforí lálẹ̀ ibi tó ti rí gbádùn ló náwó sí bẹ́ẹ̀ ni bí tí ń jẹran ọ̀yanu ọ̀yà ní jẹ ọwá ní òwálé mọ́ wọ́n ti bèèrè ọ̀yà kó lẹ́rù بنونا arójú ẹmọ́ wojú mi o أبناء رجال الأبائد. ọlọ́mì ń wà fún yín nírò lẹ́yìn ìtàgé بنونا أبناء رجال الأبائد. ẹ̀yin obìnrin ti ní ìdí ọ̀rọ̀ báyìí ibi alu ayédè yìí wọ́n ti fá ìlà obìnrin kúrò lẹ́kọ̀ọ́ àfọbìnrin tó bá máa ti ń ṣe lókùn tí ó jèrè ayé ẹni kí ló dé kí n tó lọ kẹ́ tó máa jiyàn ní kíni kò sóbìn tí o fẹ́ fa ìmọ̀ tó bá sì rẹ ọkọ̀ rẹ ò náwó sí bòmí kálukú ti túnra ti ìdáwọ́ ọkùnrin ẹ lọ kó jẹ́ kí kálukú máa mánéjì ọkọ̀ dọjọ́ alẹ́ ń ṣe bókibòkí ẹni lẹ́ni ní òjẹ̀ǹjẹ̀ rẹ̀ ọ̀tá rẹ̀ lọ́pọ̀ ọ̀ sì bọ́ sọ́wọ́ aláwìn ọ̀ tì ní bọ́ọ̀lù wọ́n sì gbọ́ aláwìn tí oṣù ọ̀tọ̀ ní jèrè pa torí nǹkan mẹ́rin ni ìfẹ́ jẹ́ jèrè wa mọ́ lónìí sí olùmọ̀tọ̀ obìnrin ti ní ojú kòkòrò jù ní ẹni ní wọ̀ra ẹ ní sọ fọ́kọ pé lọ́kàn lé rẹ ọ máa sunkún sínárì tó bá ti sèmí ìjáde eyín tí kò wúlò mọ́nù ó ti wọ́n dated bí ilé bá gbó ilẹ̀ ò lè gbó ilé ó máa appreciate ni ilẹ̀ tí yẹn bá rà ní 1 million fún lọ́dún márùn-ún ọ̀tá ní 10 million obìnrin tí ò bá ti gba ní mọ̀ràn pé ẹjẹ́ tẹ̀wájú ká kọ́lé kó pọ̀ torí wọn máa wà làlátà obìnrin yẹ̀yẹ́ ìyàwó lé sí sunkún bí mo fẹ́ jẹ ìpín níjà ti bẹ̀rẹ̀ àwẹ̀ tí ìfìpín sínú tọkọ sì ní pírójẹ́tì tí ń lágùn lọ́wọ́ tí ń lami nídìí
sáyẹn obìnrin ló gbọ́ abimọ lọlé ẹ má jẹnu yín ó fẹ̀ ju àsìkí ọkọ yín lọ kẹ́lẹ́ bá jèrè ẹ̀ẹ̀kejì ẹ máa gbọ́ o abẹ́ ẹ̀ gbọ́ ni à ń takú náà tọ̀wé látàlẹ́sà tí ahọ́n obìnrin bá ti gùn jù bẹ́ṣàkùnì tó lágbára àti fẹ́nu gún ọkọ kò ní jèrè ayé ọkọ tó fẹ́ káyé bọ́ ọpọ́nlé ó wá bẹ́ẹ̀ ta éńgbèsè ọkọ níwọ̀ ẹ̀ ó sì tún sí ọ nítan lẹ̀ ọ tún fẹ́ tán ọmọ àlè ni ọ́ ẹ má gbọ́ wá sí rẹ àwọn akéwú mọ́tọ̀ orí ibú wo ló bọ́ ọ débẹ̀ wọ́n ládìí ẹ̀ sọ̀nà ládùúgbò lọ́kọ̀ ọ̀run ló gbé nǹkan ṣẹlẹ̀ ń sáàtì ní ìjọ ní ọlọ́run pààyàn sí mi lọ́rùn ìyàwó lọ aṣọ mọ́kọ lọ́rùn ọkọ wa gbọ́ wá sí ni pé ẹ sá fún wọn ló bá sá ló bá ní ó lè ní 10:30 alẹ́ ará àdúgbò rojú ọkọ bẹ́ẹ̀ ṣe kóòtù nù kò mọ́ ti bá lórí wọ́n wá pè mí lọ́kọ rẹ̀ àwọn wá tan ẹ̀yìn ní wọ́n ní ọ̀sẹ̀ pọ̀ ọkọ rẹ̀ lólè tá a bá sọ táyà sí lọ́rùn tá a sún náà kọ́ ọ̀rọ̀ tí mo dá sí mo sọ ẹ̀ ẹni tẹ́ ẹ mọ̀ ni ọkọ padà délé báyìí ó jáwé fún straight mi wọ́n á sunkún ká mo ní kó dọ̀ yẹ kó já ìdà fún ọ ọ̀pọ̀ èèyàn ló lè nínú òkùnkùn bàbá ọmọ rẹ tí wọ́n bá tà mọ́ ńkọ́ ẹ̀rọ mi sì yáwọ̀ ọmọ yín èèyàn ní ẹranko ni yóò ti pa ọ́ dànù ọ̀rọ̀ tí mo ń sọ fún yín ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹjọ́ ọkọ rírò wọn ò bá yín pa á wọn ò sì ní dọ́mọ tiẹ̀ pọ̀ mọ́ tiẹ̀ ọbẹ̀rẹ̀ ìyanu bìdáyàtọ̀ àmúrídé sí ọ̀nà ọmọ jìyà lọ láyè rẹ lókù ṣé mo lè sọ kẹta ẹsẹ̀ ẹ̀dá mi ló mọ̀ n fẹ́ kẹ́ sórí ibú ni ẹ̀kẹta tí òjò bí ojèrè ọkọ mọ́ lónìí ó ní àṣìdà èmi rẹ̀ jọ kò sínú ilé gbóná mọ́ jẹ̀mọ́ bí ilé bá gbóná àrántí ìta ni ẹlòmí pìrìbá kó sunú mọ́tò ojú kó sun yàrá ìyàwó rẹ̀ lọ yóò sì yin èsì sílẹ̀ díẹ̀ yóò gbádùn tí ló fi mọ́ kàkà yẹn ti ń bẹ lẹ́yìn búùtù ilé tó bá dé àwẹ̀ ó sì lóòdù aṣọ ọbẹ̀ bẹ́ẹ̀ yẹn bá jẹ́ sòrò ókò kò ní jẹ́ sòrò ó sá fún ẹni tó bá ṣàgbákò obìnrin yóò mọ̀ pé obìnrin sòrò maintain obìnrin octopus ni wọ́n ẹja kan bẹ ní odò tó lọ́wọ́ tó pọ̀ octopus ni wọ́n ń pè tẹ́ bá gé kàkà yóò tó ń wù mí ẹ̀yin ni ẹ máa wù ọwọ́ tẹ́ gé tẹ́ fi ní wù mí mọ̀ tí ó ké játijàti lọ́wọ́ yín padà rí mo gbẹ́ ní wálé ọkọ wà láìkò rán ìsìn wọ́n wù ilẹ̀ rẹ̀ àtẹni tá a bá sì rí ọkọ̀ àfilélẹ̀ fún àlọ́kọ̀ mi máa dágbé bí olúgbó tí wọ́n ń gbọ́ bàbá because ẹ máa dẹ́lómi lẹ́bi kò fẹ́ rí ìyàwó rẹ lójú provocation ni tó mi bá provoke yẹn débi kan kódà ọmọ tó bí ọ̀ nífẹ̀ẹ́ rí mọ́ wọ́n wá ló kọ ọmọ tìyátìyá a fẹ́ràn ọmọ wàhálà yín ni wọn ò gbọ́ wọn ò gbọ́ paríparí ẹ̀ tí ń fi sọ súná kẹ́lẹ́ bá jèrè wà ní sọ yìí kufron alkufuru ìsàìmóore sọkùnrin sọ ń gbọ́ ìyá ọmọ ọkọ ra léèsì fún ọ oníwọ̀ lọ ra gèlè kó sára kan ṣé gèlè lásán ṣe wéèrè òde ní kọ́mọ̀ wọ̀ sọ wọn pé wéèrè ń bọ̀ bàbá yín lè máa sakọ èyí mo san ó díẹ̀ kódà jọ kó mo ra ráìsì fara àdúgbò ṣe bẹ́ẹ̀ jọ bí mi ṣe bẹ́ẹ̀ jọ jèrè ẹ̀ ni ẹ máa móore ọ̀kàrí Sharifudeen ẹ móore olórin sì kọ olórin tọkùnrin ṣe fóbìnrin pọ̀ obìnrin ò móore mo ń sọ yìí láti fi ta ẹjí náà wẹ̀ láwà kẹ́sẹ̀ yẹn wọ́n bá dànù kò sí tí n lè gbé fún ìyàwó mi ó appreciate ẹni
obìnrin tí ò bá mú orí ọ̀ní fẹ́ ṣe nǹkan fún un torí ètò ọ̀sẹ̀ fún kò mọ yí ẹ̀ ọ̀ ní sèmi fún wọn láéláé yóò wá tún ní kí ni tó ṣe ṣe ìtẹ́gbẹ́ rẹ̀ ń ṣe kí ni kan ṣe fún ọ̀sẹ̀ ju ìyàwó ọmọ tá a ṣe lọ ni ọkọ rẹ̀ bọ́ ọsìn mọ́ lọlé ọkọ ọlọ́kúnlẹ̀ kọ́ máa rá bàbà èèyàn kí òrọ́kọ kún lọ́wọ́ àdágbé àdáfà àyà rẹ̀ wà lónìí wà lọ́la bí omi tẹ́lámù sọ̀bá arọ́kùnrin tó dé ń jọ wedding aṣọ tèmi dà ọ̀rọ̀ aṣọ mi kalẹ̀ yóò sì bínú kò lójú agbo mo máa ń kírẹ́dìtì yín sí kinní kan ẹ fi ìnáwó sí e kò sí ìnáwó ọmọ tẹ́ ẹ̀ rúnra tẹ́ bá ní kí ìyàrá lọ gba àwọn màálù nǹkan lọ́gbà màálù wọ́n sì jòkó lẹ́yìn owó ìyàdó àbẹ̀rẹ̀ tí ń bá ná má dà mí láàmú o wọ́n lọ́mọ ẹlẹ́gbẹ́ tó pè ọ́ sẹ̀sìn yóò sì fi sẹ̀sìn ló sọ ẹ lọ́mọ yìí Sheikh Bunyamin ẹ jòkó ẹni tí bàbá rẹ̀ ṣe nǹkan kalẹ̀ fún kò mọ yìí kó lọ bẹni tí bàbá rẹ̀ ò lájọ tó dá tó sẹ̀ lọ ralẹ̀ tó wá fẹ́ sẹ̀lẹ̀ sí ní kọbì ẹ̀rọ torí tẹ̀ fi ń kí jímọ̀ sọ́dọ̀ orí tí bàbá yín fi bẹ̀rẹ̀ nu lílẹ̀ torí tẹ̀ wà yìí bàbá yín wá bí ó ṣe dèyàn ká nì wọ́n ti wá parí ìjẹyàn kalẹ̀ kẹ́ tó dé bàbá yín ò fọ́ mẹ́rẹ̀ wá jẹun pé ìbá àmọ́ ìdá fọ́mọ kan èmi ló jogún bàbá mi ẹ wò mí ẹ wà very careful n tó burúkú jù ní kó dáa fọ́mọ tààrà lójú bàbá tó bá ilé ní lẹ́mìí pé ó ti dáa fún mi ju bàbá mi lọ àgbákò ti bá mi èso ní tiyín o mọ méjì òyìnlá lọ́jọ́ bí ẹ̀dùnjọ bí ẹ̀jùkú dáadáa Allahu Akbar abẹ́ẹ̀wí ọ̀kan bá méjì ló wọlé tọ̀ mí ọba ọmọ nù ṣe gbọ́ ń tẹ́ ilé mọ́ fún bàbá yín báyìí ẹ̀ ń wo ara kó lé ẹni èjì ń bẹ níbẹ̀ àgọ́ ara lẹ́ ń wò gbogbo tí bàbá yín jẹ́ wọn ò jẹ́ ńlá kàtẹ̀rẹ́ pẹ̀lú stress ni iṣẹ́ tó wà very tedious nígbà tí wọ́n wà lábẹ́ òsì alifati wọ́n tó wá dọmọ kéwìlẹ̀ àwọn padà sí Markaz wọ́n kọ́ ọmọ kí àwọ̀ kalẹ̀ pé ẹ máa lọ mo fẹ́ lọ wá mọ̀kúnmọ̀ pẹ̀lú àgbàlagbà ara náà fi wọ blue lórí kakí lágége bàbá yín ó lọ hàn tú àwìn torí kẹ́yìn lè bá dìyàn wọ́n á fi tíra sápò alifáwùsù kìíní kan mọ́ fi àpò wọ́n ti náà tẹ́ mọ́ sàdúrà fún every Sunday àbí ń gbà ó kọ̀ lọ́mọ àlùjẹ́mẹ̀ náà ó di pinra torí kẹ́lẹ̀ dèèyàn Sheikh Bunyamin ilé kí àárọ̀ ilé kí wa sọ̀sán talẹ́ tàǹtàn láńtà àkéjọ náà tí ò sówó tá a fẹ́ ra jẹnẹrétọ̀ bẹ̀ nípa àfàná Sheikh Bunyamin àgbàtọ̀ ọlọ́dà lọ́dà yìí o pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yìí o ó sọ̀rọ̀ ó lò ìgbà tí mi àti dáàdì mi jọ sí dáwọ́là nígbà kan náà mo lẹ̀ mọ́lẹ̀ yanyan ni bó lọ́ọ́ tẹ̀sí ojú aláàjì táwọn ìyá aláya rẹ̀ ó wá bá débi pé mo ń sọ fún ọmọ mi ń gbé mo nígbà àwọn ọmọ mi ní ABU aláàjì wa ní kí n mọ lọ mo ní lọ ní kí ló dé mo ní tí n bá ti lọ skul ta ní òkun lọ́wọ́ àti máa táwọn àbúrò mi torí mi tètè rówó mo lè bẹ̀rẹ̀ sí ní ka owó ní tètè bẹ̀rẹ̀ sí ní rówó bàbá n tí pé 20 tí n ti ń ka owó tápò ti ń kún mo wá rí pé tí n bá lọ jìnnà nílò àwọn àbúrò mi tọ́ mo wá dúrọ̀pù káríà mi láti kún bàbá wa lọ́wọ́ Haji Bunyamin àsìkò tó tẹ́ mọ̀ kún bàbá yín lọ́wọ́ àwọn ẹgbẹ́ yín mọ̀ ní dádúró ọ̀ ń sáàfù lábẹ́ bàbá rẹ̀ ọjọ́ lọ dádúró
bàbá rẹ̀ ó kàn máa lò ọ́ ni mọ́mọ̀ dán lóhùn o ẹni tí ò sin bàbá ló sin bàbá bàbá kò sí ní jèrè àsìkò tí bàbá gbọ́dọ̀ mú tọ́ọ̀kì mọ́ ní sinmi àfi tó bá wù wọ́n ẹ sì ti ń sin ẹ́ ti sọ fún mi wọ́n ló tẹ̀ ti gbalé kó ti take over rẹ̀ ó ti sọ́ di tìsín àti rọ́wọ́ yín níbẹ̀ yẹn Sheikh Bunyamin wòmí wọ́n lè ní sẹ́kẹ̀ ń tà ní káwọ́rá àfá ń tà ní ngúrú ẹ̀mọ́ dáhùn níjọ́ mo fẹ́ lọ tẹni wá sí màálìmù ní gùsò mo wá sọ fún dáàdì wa Máìlì ọ ti yíwọ́ ti yá mo gbọ́ ohun dán lónìí mo wá dágbére omi wá lé lójú àlájì mo wá lọ bọ́n n tó ọsọ yẹ sì nímìlá ìwọ lọmọ kéwọn ti mọ jù ṣé kí n tún wá bẹ̀rẹ̀ sí ní mú chọ́ọ̀kì nísìnyí mo ní sì lọ́mọ wọn ló dáa sọ ọlọ́ọ̀lọ́ ni gbogbo orí ayé níwà bọ́ ọlọ́fà yìí àwa nílé ní o ń bá wá lọ kọ́kápẹ́ lọ́dún ní mo dé sí ní ìdàlejò ṣé mọ̀ ẹ̀rí mọ́ ni wọ́n máa pẹ̀lú ẹ sí pàṣíkèrè ìyá ọmọ ọ̀rọ̀ tí ó pọ̀ wò mí wọn ò bí ọlọ́fà wọn ò tọ́ ọlọ́fà má yan ọ̀rẹ́kọ̀ rẹ̀ lọ́fà wò mí ẹni tí mo bí ìlú kìí sòbéré ẹni tó ọmọ rí lọ jòkótì má lọ lé kẹta pé gbogbo Ọ̀fà náà ti sọ fún mi bẹ́ẹ̀ tí ń ṣe nìyẹn má dá wọn lóhùn ẹni ohun ọ̀wọ̀lú nìkan lọmọ rí o àtàn àyá àti bàbá rẹ o má ṣe bókíbókí o wá sí ti ọ̀nà tọ́ bá ti yan ọ̀rẹ́kọ̀ rẹ̀ ó gbádùn ayé rẹ̀ bàtọ́ náà wọ́n gbàdúrà rẹ̀ àìsàn ọmọ ilé kan ọkọ rẹ̀ ló mọ ilé tí ẹ ti bí àtàwọn táwa tọrọ rẹ̀ ó sì lè pàdé aráàlú yín kan lẹ̀ mọ̀ pé ẹ fẹ́ ṣe ìgbìmọ̀ ọmọ Èkó mọ́jọ lé ọmọ wọn rí o bàbá ọkọ rẹ̀ ìyá ọkọ rẹ̀ bàbá àgbà àwọn tó ọmọ rínú sọgbọ́ wọn yóò tó lé o mọ́jọ sọ̀rọ̀ sí ọ létí o kò jù báyẹn lọ bàbá àgbà ẹ kú oríire ẹ rí i pé lẹ́wọ́lẹ̀ ni mo mú lónìí ọlá pé wọ́n ná ọ̀rọ̀ ọmọ òfurufú wá gbáyé lọ́dọ̀ àwọn wá gbáyé wà ní àwọn olóyè ká fẹ́ sí ó fáìn lọ́dọ̀ à ń sọ bó wà lè kó sí